lugati fa awwaluha eka bo baba wa Ọ̀tẹ̀wí fa awwaluha eka bo Ọ̀tẹ̀wí ló dé sọ yo kan lára yín ṣe mo fẹ́ ṣe wedding lọ́la èwo ni ìrònú tó bá yín fa awwaluha eka bo baba wa Ọ̀tẹ̀wí Allah fa awwaluha Masali suha mesi bekue Ọ̀tẹ̀wí Allah masali suha mesi bekue Rabbi wa jazakallahu khairan wa khamiswa lamu ngode Ọ̀tẹ̀wí Allah farabalẹ̀ gbọ́ wá sí alákọ̀ọ́kọ́ masha Allah dákúnjá farabalẹ̀ gbọ́ wá sí ẹlẹ́kejì iba torí Ọlọ́run Maulana fadilatuhu ash-Shaykh Abu Bakri Sayf al-Qadiri bàbá dákun rọ́dà mukabir as-sawt ila hadratikum ọ̀tẹ̀ الصلاة على النبي الكريم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم أسكب الصلاة فالنبي مولانا أمير الجيش اللهم بارك عليكم كيف فوا يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي بسم الله قل هو الله الرحمن الرحيم الله احد الله الصمد لم يكن له كفوا ولم يكن له كفوا احد ọjọ́ òní ọjọ́ dùnú ni púpọ̀ mo kí bàbá wa fẹ́lẹ́lẹ́ wọ́n dá ìrèpé mímọ́ wọ́n dá kalẹ̀ sí mi lára lẹ́nìí. Salamun alaykum sunnatun nabawiyyatun. ẹ̀kọ́ máa ń lẹ̀ já tẹ́lẹ̀ àfẹnijẹ́ ọba tẹ́gbèsì. Salamun alaykum sunnatun nabawiyyatun. àṣẹ níbi nǹkan àmì láti máa rí àwọn ṣàǹkóṣàǹkó àmì níbẹ̀. Salamun alaykum sunnatun nabawiyyatun. ẹ dákun tó lọ lọ́hùn ẹ bá fi ẹ̀kọ́ díẹ̀ síbi ajálàsì báwa náà gbà tá ajálàsì fún bàbá wa bí olùdésì bí wọn bá fi kíní òun sí dáadáa bí pé yẹn fẹyàn lé mọ ni. Salamun alaykum sunnatun nabawiyyatun. abiyama tó fẹ́ kéré ọmọ tó sì fẹ́ kí ṣe ọmọ sojú òun kó bá yòówó sí ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta. Salamun alaykum ó ti fẹ́ ní. nabawiyyatun. ijabatuhu fardun ala kulli muslimin. ijabatuhu fardun ala kulli muslimin. Ijabatuhu fardun ala kulli muslimin. àbáwá fẹ́lẹ́lẹ́ Salamun alaykum. ẹ ti ló yé wa wípé Maulana Sheikh Ibrahim Inyas. Salamun alaykum sunnatun nabawiyyatun. kò sí tí bàbá fi kọjá ju ànábì lọ ju Muhammad lọ. Sunnatun nabawiyyatun. ìfẹ́ òun náà ni afáwa àgbà Sheikh Musa Al-Wadud. Sunnatun nabawiyyatun. ìfẹ́ òun náà ni wọ́n ní sáwọn ẹni ọlọ́run látara ànábì. Sunnatun nabawiyyatun.
àbá wa lábẹ́rẹ́ bàbá wa kúkú àjọǹbọ̀ láti Bariga nísìnyí náà ni حياكم الله lẹ́yìn ìfẹ́ òsì ọlọ́run. الله عليه وسلم ألا إن الناس لقول خير ولي الله بين العالمين ولي الله بين العالمين ألا إن الناس لقول خير ولي الله بين العالمين فبرهام بن الله فبرهام بن عبد الله غوث فبرهام بن عبد الله غوث من الأدوات فخر الذاكرين محب المصطفى والسابقين مع الأصحاب أهل المخلصين مع الأصحاب أهل المخلصين والخيرات والبركات دوام بمنه المصطفى والصالحين bàbá aláfọwọ́radé ó ń ṣe ọlọ́run Muhammad الله عليه وسلم Shehu Ibrahim Inyasi ألا إن الناس لخلقيان bàbá bá ọlá ńlẹ̀ ni bàbá bá mímọ́ ńlẹ̀ ni إن الناس لخلقيان bàbá bá iyì nílé ni bàbá bá wìláyà nílé ni ولي الله بين العالمين waliyullahi bayna al-alamin sosai Shehu Musa ولي الله àtẹ̀yàn fẹ́ àtẹ̀yàn kọ̀ waliyullahi ni Shehu Ibrahim Inyasi بين العالمين láàrin gbogbo ayé ولي الله ní sáré بين العالمين Shehu ni ní dárúkù Shehu ni níwájú ayé Shehu ni lẹ́yìn ayé Shehu ni. ولي الله بين العالمين فمريم بن عبد الله غوث wọ́n bí Shehu Ibrahim Inyasi wọ́n bí wọn ní 1900. فمريم بن عبد الله غوث wọ́n sì lò 22 years wọ́n lò lọ́dọ̀ bàbá wọn kí bàbá wọn kó tó bí wọn bàbá wa Abdullahi tí wọ́n bí bàbá wa Shehu Ibrahim Inyasi nígbà tó pọdún mẹ́wàá tí wọ́n bí Shehu bàbá wa lọ Mákà nígbà tí bàbá dé Mákà wọ́n ṣe gbogbo iṣẹ́ Ọlọ́run tí wọ́n fẹ́ ṣe tán ní Mákà wọ́n wá padà sí Cairo bàbá mi nígbà wọ́n padà sí Cairo àwọn ará Cairo wọ́n gbé bàbá yẹ̀wò. فمريم بن عبد الله غوث ìyẹn bàbá tó bí bàbá wa Shehu Ibrahim Inyasi. من الأجواف فخر الذاكرين wọ́n wá rí i pé bàbá yìí pọ̀ ní mímọ́ bàbá yìí pọ̀ ní wìláyà bàbá yìí pọ̀ ní gbogbo nǹkan gbogbo mímọ́ tá a wá fi ròyìn bàbá wa Ibrahim Inyasi wọn ò kéwú bì kankan wọn ò ṣe gbogbo tí wọ́n ṣe ń bì kankan ọ̀dọ̀ bàbá wa náà. محب المصطفى والسابقين 22 years ni bàbá wa Shehu Ibrahim lò lọ́dọ̀ bàbá wa tí bàbá wọn fi kú. محب المصطفى والسابقين bàbá wa káàkiri gbogbo ayé Ibrahim ni bàbá wo tún ayé Ibrahim ni bàbá wo sí ayé Ibrahim ni bàbá wo wájú ayé Ibrahim ni. محب المصطفى والسابقين مع الأصحاب pẹ̀lú ìfẹ́ ànábì قال للمخلصين pẹ̀lú ìfẹ́ òsì Ọlọ́run. مع الأصحاب قال للمخلصين káyí bàbá fi sọ nínú níwájú wọn
nú àwọn wàlàfàtù wọn nú àwọn orin tí wọ́n kọ́ láyé ó ní bí sawmi wa hajji lamu àti nífàlì wà sáwìkú bí fọdílẹ̀ karimin yawma tubla al-haqa'iqu. حياكم الله. أسلم امتثالا أذكر الله تاليا وما تم شيء إن تبصر زاهق عليك صلاة الله ثم سلامه فبرهام جد عاشق في كوامك بفضل كريم يوم تبلى الحقائق. إذا النبي شيخ إبراهيم في كاكري بوبايé. محب المصطفى والسابقين مع الأصحاب. Nani bàbá wa fẹ́lẹ́lẹ́ náà ni wọ́n fi kọ́ wa lẹ́kọ̀ọ́ òun ní lálẹ́ yìí. آل المخلصين والرفاقات والخيرات ترى. Mọ̀lánà Ṣẹ́kù Musa Al-Wadudu. المصطفى والصالحين بمدح المصطفى والصالحين. Pẹ̀lú fi ànábì náà lẹ́yìn náà fi tuntun ní gbogbo ìgbà. محب المصطفى والسابقين. Pẹ̀lú fi oṣù ọlọ́run náà ní gbogbo wa la fi kójọ. محب المصطفى والسابقين. Ọlọ́run wọlé ànábì wa Muhammadu. الله عليه وسلم. Ọdún yìí tá a ṣe èyí ọlọ́run máa ń jẹ́ àbá fi ṣàṣẹ wọn fẹ́ nípa ọ̀kan wa. Bẹ́ẹ̀ bá ti wọ̀n mi tán kò tún gbọ́dọ̀ mú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ mọ́. Bàbá wa fẹ́lẹ́lẹ́ wọ́n ti tú gbogbo kan lẹ̀. Ahọ́n wọn náà làhán wa, ahọ́n tiwa náà làhán tiwa náà. محب المصطفى والسابقين. على أصحاب آل المخلصين والخيرات. Wàá bá ń sọ pé àyà Rabbana bí àrídìhì wà sàmáìhì. Àyà ربنا بأرضه وسمائه. ẹ dákun tó yọ ọlọ́run gbogbo àwa tá a wà níkàlẹ̀ ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Mo kí bàbá wa ẹni ọlọ́run. يا ربنا Bàbá mi òbírí kẹ́mi ọlọ́run kò kẹ́mi aláfẹ́ òkò gbogbo tó lọ́run ṣe ò ní bàjẹ́ láyéláyé. Alá ya Rasulallahi kunta raja'ana wa kunta bina barran wa lam takun jafiya wa kunta rahiman hadiyan wa mu'alliman liyabdi alayka al-yawma ma kana baqiya fidan li Rasulillahi ummi wa halati wa hali wa mali summana. الله عليكم أبقاكم الله ولا أبقاكم بلا حول ولا قوة إلا بالله. Baba wa says recording here. Baba, honestly speaking,